ikú ṣá ìgbà wo nìyàwó wọn kúná tí bọ̀dá náà tún tẹ̀lé. má tún dá ẹ lẹ́ẹ̀mí sìn kò yẹ ṣé kí n sọ kí n kàn fún ọ sórí ẹni tó sìnkú ìyẹn ló palẹ̀ mọ́ torí ẹni tó bú ẹkún tó ń ké kiri gbogbo àdúgbò yàmí ó kàn dáríwó lẹ̀ lásán ni kò yẹ ń sìn wò ó ẹ̀yin méjèèjì ni màá rí bá sọ̀rọ̀ ń sìn kò yẹ sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà ń sìn possibly kò yẹ pé mo dìde kẹ́yìn náà dìde kí n má ga tó level tẹ́yìn ti ga tó ẹ ti dàgbà ẹ ti tójú bọ́ ẹ tó láti mójútó properties tí àwọn parents ń fi sílẹ̀ ìwọ especially reason gan tó fi wálé gan nìyẹn. òótọ́ ni nǹkan tí wọ́n bá yín sọ ẹ̀yin méjèèjì ẹ̀ ń láti mójútó gbogbo àwọn nǹkan tí bàbá yín fi sílẹ̀ kó tó jáde láyé mo wá ní ọ̀rọ̀ bá ìwà Báyọ̀mí sọ má rò kàn pé bóyá o fẹ́ padà sílùú òyìnbó kò sí ohun tó jọ rárá àwọn àgbà dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ní ilé làbọ̀ sinmi oko gbogbo ohun tó lè wù kẹ́ ṣe pátá nílùú òyìnbó ẹ̀ ń padà bọ̀ wá sílé náà ni ọlọ́run kò foríjì àwọn bàbá yín ohun tí bàbá yín fi sílẹ̀ tí ẹ bá dì í mú ṣinṣinṣin ó tó yín jẹ títí di ọjọ́ alẹ́ yín àrọ́mọdọ́mọ yín gan kò lè tòṣì mọ́ ohun tí bàbá yín fi sílẹ̀ kò bàjẹ́ kó tó lọ ẹ má wàá jẹ́ ó lọ tán bó ṣe lọ yìí kó wá bàjẹ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́run bọ́lọ́run ṣe kọ̀rìn àjò wọn nìyẹn bí bàbá yín ṣe kú kò sẹ́ni tó dùn mọ́ màmá yín gan tó jẹ́ ẹ̀gbọ́n tèmi gan kò dùn mọ́ wà àti mọ̀ wípé àkọọ́lẹ̀ bó ṣe rí nìyẹn mo fi ẹlẹ́dàá wọn bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ̀yin méjèèjì ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ ẹ mójútó ẹ jọ̀ọ́ o. ẹ ṣe gan ẹ ṣe sára ẹ káàárẹ̀ ya. mo dúpẹ́ lọ́wọ́ yín gan ṣẹ́rí inú mi dùn pé ẹbí tí ó ṣe gbọ́kànlé ni wọ́n bí wá sí torí gbogbo nǹkan tí ẹ ń sọ jáde lẹ́nu yìí torí tó wáyé pé ẹbí mi ni ọgbọ́n tí wọ́n máa fi kó ogún sí àpò ara wọn nìkan náà máa rò àmọ́ tí yín ò rí bẹ́ẹ̀ ẹ ṣe sá. Ọlọ́run ní jẹ́ kí àwa rírọ̀ ẹ̀ nínú ẹbí mi ní much right bọ́ ìwọ̀n báyìí tí mo ní ti lé oge ó tóge jẹ no kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ sórí gbogbo àwọn tó ń ṣọ̀wọ́n yẹn I mean the association of agbójúlógún àtúbọ̀tán wọn ń dá kò lè smooth àwọn kan tiẹ̀ wà láàrin wọn tó yẹ pé ààrẹ tó ṣiṣẹ́ tó làágùn fún un tó kójọ àwọn ọmọ ẹni tó ṣiṣẹ́ yẹn wọ́n á rọ wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn á wá ra kàkà mọ́ ogún ológun ìgbẹ̀yìn wọn ò lè dá yes so ẹ̀yin ẹ mójútó properties tí àwọn parents yín tó fi sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ bójútó ogún parents yín simple. nǹkan tí dáàdì ń tún ẹ láti sọ fún yín ni pé atótilétọ̀ gangan là wá. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ má bínú sá kò ń ṣe pé ẹ̀gbọ́n mi sọ ní ti báyìí rèé wọ́n kàn fẹ́ fi gbóríyìn fún yín ni. ọ̀rọ̀ yín yé mi èmi understand kò sí problem èmi náà tún ń try láti educate yín àtàwọn wèrè tí wọ́n bá ń ṣerú ẹ̀ kò yé bẹ́ẹ̀ rí nìyẹn. ọlọ́run àfọyín ṣe ojú rẹ̀ ní tí wọ́n ṣe fún ọmọ náà. pẹ̀lẹ́ ìyá pẹ̀lẹ́ mú gbóǹpa ti dáàdì I'm really very sorry ọlọ́run á dúró tiẹ̀ pẹ̀lẹ́ ìyá.
Kí ló funny sí? Look at your face. Oyinda má jẹ́ ká máa tanra wa jẹ. Tó bá wà ló love me. Tó bá wà ló fẹ́ rí mi. Òun ló ń kẹ́dùn mi, ìbú jẹ́ ló kúrò. You are not a serious human being. Ọlọ́run, o serious rárá. Kí ló wà nù pé kéèyàn bọ́ọ̀rọ̀ èèyàn kẹ́dùn pé ó lose bàbá ẹ̀? Oyinda mi. Kò sẹ́ni tó gbà lọ báyìí pé èmi àti àní ọ̀kan lára wa. Ó ṣe ká sọ́ di tòótọ́. Túnjí, lóòótọ́ ló dá lọ́mọkùnrin. Ó ṣe rí mọ́yàn. Èmi náà dẹ̀ nífẹ̀ẹ́. Mo fẹ́ràn ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Àmọ́ kò lè kọjá bẹ́ẹ̀, mi ò lè fẹ́ ẹ. Tó bá sọ láti èní di ọ̀la, nǹkan tí mo ṣe máa sọ fún ẹ náà ni pé mi ò lè fẹ́ ẹ. Period. Orí tó bàtà yìí lẹ́yìn. Ó wà ó. Ó wà Ó lè ra fún boyfriend rẹ̀. Mo lè ṣe ju pàdé ara. I can do more than your body. I can do more than your body. I can do more than your body. Mo lè ṣe ju pàdé. Mo lè ṣe ju. Táyọ̀, mo ṣọ́ọ̀bù ìbúra Ṣẹ́gun fún ẹ lówó gbogbo nǹkan tó ń ra ìṣá. Bọ̀dá Ṣẹ́gun ẹ̀ wo ló kówó fún ẹ tó fi ń ra nǹkan? Ok, sọ fún mi, ta ló ń ra expensive trouser àti shirt fún? Túnjí ni mò ń rà fún, of course. Kí ló máa ń ṣe ẹnu Táyọ̀? Ṣé o fẹ́ sọ fún mi pé o ò mọ̀ pé Túnjí ní girlfriend nínú campus wa? Anyway, tó bá yẹ pé mi mo ní kó ra top kan fún mi nsìn, ṣé ló máa bẹ̀rẹ̀ sí sọ story? Dúró. Jọ̀ọ́ nítorí Ọlọ́run kó tó gbé mi àánú. Sọ fún mi ná, èwo ló ń dùn ẹnu méjèèjì? Ṣé nítorí pé mi ò ra top fún ẹ ni àbí nítorí mo fẹ́ fẹ́ Túnjí? Kò kú sí tó ń dùn mí inú méjèèjì ọ̀rẹ́ mi ò kàn fẹ́ kó o ṣàṣedànù ni. Mo ti gbọ́. Ẹ ṣe. Fi tiẹ̀ ṣe tiẹ̀ o. Àwọn Yorùbá kù ti pòwe, wọ́n lájà tó bá máa sọnù báyìí kò ní gbọ́ fèrè ọdẹ. Ọṣọ́ ọdẹ ni tó dé bá. Àtótó àrèrè tẹ́tí ò gbọ́n mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ò gbọ́n mi. Àgọ́yé. Ọmọ èyí tó ju etí lé mẹ́. Ó ti rìn ọkàn. Ṣé ẹnìkan lórí ni? O check out pants mi gan. Versace. Ọ̀gá. Shit, man. Ṣẹ́gun ló tún jó eléyìí fún ẹ. Ẹ̀gbọ́n ṣá. Kan náà àwọn babes tó ń wọ́jú eré fine boys. Lókọ́ ni kò ń fi surprise me, you see. Is that so? Ọmọ onílọ̀ kan, man. Nǹkan tí máa ń sọ fún ẹ nìyẹn. Mo ní ọmọdé tó ń fi ẹ ṣakọ kò fún àṣì ẹ, man. Gbàgbé ẹ̀ kò fún àwọn ọmọ gidi ní chance kan show skill wọn. I dey tell you the true yarns, man. It dey pain me. Ó máa ń dùn mí gan. It dey pain me, man. Fàwọn ọ̀rajà lọ́mọ ẹ̀ owó money. Bọ̀sùn mo ti máa ń sọ fún ẹ. Yé máa sọ̀rọ̀ nígbà mi tẹ́ńbẹ́lú bẹ́yìn. Ṣùgbọ́n agbẹ́jà ń gbọ́n tó ń fún mi nílé yìí náà. Ṣorí tọkọ bá rí òkun tó bá rí ọ̀sà á padà bọ̀ sí ibùtẹ̀. That is to say, ó pẹ́ ni ó yá ni Oyinda ṣe máa ṣe tèmi. We go talk say you yarn, you know, àpẹ wí. Bros, gbàgbé confam ó ti débẹ̀ tèmi lóyìnda. Kí ló wà nínú mẹ́? Wà ní lébi tí báwo? Wà mo kọ́ àwọn fíìmù kan sí ìbáyé lánàá. O bá mi rí. Yes. Mo ní date pẹ̀lú Oyinda. Later man. Ẹni ẹ parí, ó máa ní ilẹ̀ till tomorrow ni mẹ́. Ẹ máa gbà mí o. Mo máa lọ rí lecturer mi lénìí ló ń sọ fún mi pé àtẹ̀mí ò bá ṣe ti bí yẹn òun ò ní pass mi. Mo ṣe rò pé ló ń ṣe àti mo ṣe fún mi F. Kò ní fún ẹ ní F. Tí nǹkan míì bá wà tó ń fún yàn ju F ló yẹ kó fún ẹ. Wọ́n ìdájú ṣá. Mo dájú, àdẹ́kùn wọn á ṣe bọ̀tì. Bẹ́ẹ̀ ló ṣe kúrò school. Hi babes. Báwo ni Túnjí? Báwo ni?
ẹ wò mí pé ọmọ ló dùn tó. Ibo ló wá dà o torí mo rí i pé ń ṣe lè joyè Chukwudi. Mo ń lọ sí birthday ọ̀rẹ́ mi kan ní bá ní kí n yàbí náà kí Oyinda mi bá lè assess mi bóyá mo pass or mo fail, you know. Mo sọ pé wọ́n gan máa dìjú celebrant gan lọ. Well, what can I say? And I think you deserve a peck for this. I can't wait. Méjèèjì ẹ̀ tí ẹ̀ serious rárá. She gone, my dear. Well, ó yẹ kí n lè sustain me until I get back, you know. Since tí Oyinda mi ní tẹ̀lé mi, kò yẹ kí n pẹ́. Have fun. Bye. Kíni? Ó ṣe tẹ́lẹ̀. Tó bá yà wá máa ní kò sí nǹkan kan láàrin yín. Kí ló ń dùn ẹ́ ń bẹ̀? Ení, èjì. Mo sọ fún ẹ pé kò sí nǹkan kan láàrin èmi àti ẹ. Onímọ̀ ń parọ́. Kí ni mo fẹ́ parọ́ fún ẹ fún? Ṣo fẹ́ nà mí ni mo ṣe máa parọ́ fún ẹ? Lára kí ló máa ń ṣe ẹ́ náà? Ṣé o mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn tí èèyàn bá love èèyàn lè fẹ́ ni? Àbó mọ̀ pé yàtọ̀ wà nínú mere likeness and love ni? Bá mi explain fún. Ṣé bó ní ìṣàn láàrin? Ajé ní mú ní pẹ̀kọ́rọ́. Ìtẹ́ bá ṣàǹṣe ni kẹ́ jẹ́ ká mọ̀. Kò lè tó bá fẹ́ mo lè wí ilẹ̀ fún ẹ. Má donate ẹ fún charity. Excuse me? Ó múra àwọn tèsí tèmi máa ń fẹ́. Mo ga tó. Dáadáa. Wọ́n wá ṣe kí ni wọ́n á fún mi ti kọ́ bẹ́ẹ̀. Tí mo ń tẹnu mọ́ yẹn òun náà ni mo máa tẹnu mọ́. Àwọn arẹwọ obìnrin pọ́n ta náà tẹlifíṣàn àyà. Ó dà mo dé láti school nsìn ẹ̀ ń ṣe rice tó bá ẹ lọ sọ́jà ẹ lè fẹ́ ra ata irú bámi lè máa ṣe lè dà. Bó ti jẹ sórí lóòótọ́ ni pé àwọn ọmọbìnrin pọ̀ ń ta àmọ́ sórí lára àwọn ọmọbìnrin tó pọ̀ ń ta yẹn ìtọ́jú ọmọlúàbí tó jẹ́ wife material wọn pọ̀. ẹ̀rín yẹn sọ náà but adaka ṣe wáyà kan kẹ fi ṣe àyà àfẹ́sọ́nà. Wo sórí tó bá tásìkò tí màá fẹ́yàwó màá rẹ́ ń tó wù mí tọkàn mi yàn á dẹ̀ ṣe ṣe. Anyway mo fẹ́ máa padà lọ sí school nsìn. Sọjá padà sí orí ti ìkọ́ tá à ń sọ bọ̀. Kí ni ẹ? Máa guess lọ. Ẹ̀gbọ́n iṣẹ́ rí múlẹ̀ exams. Okay mo mọ̀ full exam. Kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ kí ló jọ? Mọ́tò. Mọ́tò náà ni. Ẹ fẹ́ kí n gbé lọ sọ́jà? Ẹ mọ̀ pé mo ń lọ school now. No ṣe rí mọ̀ kó lọ school mi fẹ́ kó gbé mi lọ sọ́jà. Bọ̀ ṣorí school tó ń lọ yẹn mi fẹ́ kó fẹsẹ̀ rìn padà lọ sí school. Drop pọ̀ ń gbòòrò. O ní mú drop mọ́tò ẹ̀ ni. Mọ́tò car mobility for my brother. Má ṣe mí lè ṣe báyìí. Ṣé pé èmi ni mo ní. Má ṣe mí lè ṣe sẹ́ o deserve it now. No kò tọ́pẹ́. Ara wo dájú náà ni. Jimoh. Sir. Wájọ. Kí ló dé? Kí ló wá dì tó wọ táì fún? Yẹ̀yẹ̀ bẹ́ẹ̀ yìí náà sọ pé kí n máa look up lẹ́kọ̀ọ̀kan. Anyway
tó bá ṣe tó ń sìn kó wá sókè máa fún ẹ lówó bá mi lọ sọ́jà wá bá mi ra nǹkan ọbẹ̀ bó ṣe máa ra yẹn ṣoṣù rántí. ok tíjì mú wa lókè. ó dáa. bọ̀dá ṣé àníwẹ̀ ọkọ̀ yín ni. àwẹ̀. ẹ mọ̀ wẹ̀. àmọ́ èmi ní àdìváìsì tèmi fẹ́ fún yín o. nítorí bí mo ṣe ń wò yín láti irun orí yín títí dé ẹsẹ̀ mo rí pé ẹ ti di éèdì ẹ dàbí rain virus. èmi. nítorí bẹ́ẹ̀ ṣe ń wo kínní yìí tí màmí bá kọjá yóò pè é gbé òun tẹ́ ẹ bá wá gbé ẹ máa gbé déwájú ilé báyẹn ẹ ní kó bọ́lẹ̀ á ní mi ò bọ́lẹ̀ kẹ́ máa nìṣó lóòtẹ́ẹ̀lì ẹ ṣáà máa rọra ṣe kẹ́ máa sì lo kọ́ńdọ̀m. ṣé kò ṣe pé táì ọ̀ràn ẹ̀yìn oúnjẹ oní skánsán lórí. lọ ṣí gate fún mi. àtótó àrèrè tẹ́tí ò gbọ́ mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ò gbọ́ mi àgbọ́yé àgbọ́yé àgbọ́yé. a ní oṣù gate. ohun tí òye ní í ṣe là á béèrè lọ́wọ́ ẹni tó yé láwọn mi ní bàtà lọ́lọ́ tù ìfẹ́ àgbọ́yé àgbọ́yé. àgbà ló tó rò ó lọ ọba ló tó mérò. ó sọ pé o ò ti mólè mọ́lẹ̀ báyìí Túnjí. ọlọ́run jẹ́ kí àwa mú kankan mọ́kan nínú ọgbà yìí. ó dáa báwo ló ti rí fọ́tò tó fáìn tó yìí. ṣé pé ẹ tí mọ bí n ṣe tó nínú ọgbà yìí. wọ́n ò tiẹ̀ ṣe má dá wọn lóhùn ṣọ́ra àwa tiẹ̀ báyìí àwa dẹ́ ẹ mọ̀ ìyẹn lẹ̀. tán pa ṣẹlẹ̀ tán pa kò tí ì dé mi lóhùn ó ń bolo tí mọ́tò. ó dà mọ́ má ṣàlàyé. sórí ẹ̀gbọ́n mi big brother mi ó kọ́ ọmọ ṣùṣù ló dẹ̀ ní àbúrò bá kọ́kọ́ rẹ̀. so òun sọ ń sìn pé ẹ̀gbọ́n ẹ̀ ló ra mọ́tò yìí fún ẹ. of course anyway mo kàn ní kí n wá gbé ẹni kó ló bá mi dúpẹ́ lọ́wọ́ wọn fún mọ́tò yìí tí wọ́n rà fún mi. kí ni tèmi ẹjọ ẹ bá mi bí o wetin concern agbèrò with overload. àti ìyàwó concern na. ìyàwó kọ́ àlè ni Ọlọ́run ò tí ì fìyàwó ẹ̀ hàn àmọ́ mo lè tẹ̀lé ẹ lọ dúpẹ́ kéèyàn má dàbí ọ̀rẹ́ burúkú on one condition. which is. wà introduce mi sẹ́gbọ̀n ẹ̀ bíi mọ́mì ẹ̀. Oyin ṣé ẹ̀gbọ́n Túnjí ò dá máa mẹ́mọ̀ ni àbọ̀ ló ṣe é. a lè sọ wọn lè lẹ́tún gbọ́ àmójú tí bá máa débẹ̀. ó yà mí lẹ́nu àbí màmá ti resurrect. ìgbà mélòó. Oyindamola mo fara mọ́. ẹ̀yin ọ̀rẹ́ ó lóun ti gbà pé mi ni mọ́mì òun ẹ jẹ́ ká lọ dúpẹ́ o at least àjẹnà lẹ́ẹ̀nà torí àwa ń lọ kàǹtìn àfẹ́ lọ jẹun. It is good to dream. I love a man. It is good to dream. Mr. Lover, if wishes were us, beggars will run. It's good to dream. Mr. Lover, hero ni tẹniyan ṣiṣẹ́ ń bẹ lọ́wọ́ Olúwa. ẹ̀jẹ̀ ọkùnrin ilẹ̀ yóò kàn ìyàwó ni ló bá wọnú yàrá jọ yẹn bí a bí 2 years after marriage
ló bá wọ ìyàrá ló bá bọ́kọ̀ wọn tó ọmọ ìrànpọ̀ ẹ̀ tó ń wo marriage certificate ló bá ní so that kí ló dé tó admire marriage certificate wa tó tó yìí ó ní no I'm only looking for the expiry date. ẹ kú jókòó ẹ̀yin alágbára. ẹ pẹ̀lẹ́ o. ó yà yín lẹ́nu pé mo pè yín lálágbára. nítorí wọ́n sọ pé tí àlè ìyá ẹni bá ti ju bàbá ẹni lọ dádì la máa ń pè nítorí ẹ̀ la fi ní ká wá bẹ̀yìn. torí pé ẹ̀bẹ̀ là ń bẹ̀ òṣìkà kó lè jẹ́ ká rí ilé ayé gbé ẹ jọ̀ọ́ o. ẹ dúró náà níbo làwọn eléyìí ti já wá bíi tí olókù lọ́rùn. mi mọ̀ kó sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi tó kàn ń sọ̀rọ̀ ṣàkàṣàkà bí ẹni tó ń bá last born nílé wọn sọ̀rọ̀. ẹ bá ní sùúrù kẹjẹ ká gbọ́ nǹkan tó ń bá wa gan. anyway ṣá gbogbo ìtẹ̀sọ̀ yẹn ò bá mi ìwọ gan mo bá lọ́rọ̀ oyin àbí kí náà porúkọ ẹ bóyá bitakola ni wàá dún wọn tún lò. jọ nítorí Ọlọ́run mo fi bẹ̀ fi tún jílẹ̀ fún mi nítorí wọ́n ní kò jẹ́ olégungun ni wọ́n ní kò jù ú nù ó lẹ́ran díẹ̀ wà nù ẹ̀ ó dẹ̀ fílẹ̀ fáwọn ta ní ìdẹ̀. wọ́n ti donate Túnjí fún charity ti pẹ́. ẹjọ́ kí ló ń pa yín lẹ́rìn náà kí ló ń pa gbogbo yín lẹ́rìn sórí wọn tiẹ̀ ṣòro bóyá àmọ̀tán ẹ nínú campus gbogbo bóyá máa ń tọrọ jẹ àbí. Miss Warrens wánú àwọn mélòó lẹgbẹ́ mi báyìí. no ojú ń dùn ẹ ni àbọ̀ ìyá wèrè kí ló ṣe é nú. kí ló ṣe ostrich. ṣé lọ ayé ẹ gbàgbàdà. Oyin baby, kí ló ṣẹlẹ̀ pàdé mi? Bọ́sà. Bálẹ̀ mi, lọ́ọ̀bù fún apá, kí ló ṣẹlẹ̀? O ì tí fọ mọ́tò ìtàn láti nǹkan. Bọ́sì, èèyàn tán rẹ̀ bí ìyáàfin tó ní ọmọ ẹ̀ ń kọ́ onítòyìnbó. Bossman, mo ní mi ò gbé ẹ lọ sí pátí. Àánú ẹ ló ń ṣe mí, torí àwọn nǹkan gidi tó máa miss ní pàtí yẹn àwọn ọmọ tó yí yọ ṣìnà yọ kànga good boobs good yash kúkúrú gíga lẹ́pa ọ̀rọ̀ bọ̀ you know. àánú ẹ̀dẹ̀ ń ṣe mí torí nǹkan tó máa kó ní pàtí yẹn AIDS syphilis gonorrhea gonococcus fara ẹ balẹ̀ I have a gift for you. àwọn ìwé ń pè ní condom àwọn boys ń pè ní G-cap so ó yẹ kí o mú dání àìsí bẹ́ẹ̀ wàá kó àrùn kárùn wàá máa wá dírẹ̀ mú anyhow gbà. oríṣiríṣi èmi ni wọ́n ń fún condom ṣé wò mọ̀ pé fínní ni adìyẹ ń tí oko ìmọ̀bọ̀ abẹ́rẹ́ tèmi tó ń wò yìí man á lọ kọ́ lọ okun garden shit kó tó di mo rí ẹná pàdé mi. àánú ẹ ṣe mí tèmi ṣọlọ́run fínní ló máa kó bẹ́ẹ̀. o lè kó any garden shit bá mi mẹ́rin mo wà pa. àti òro. same here. kẹ́ bá mi kọ́ṣẹ́ sórí ẹ̀ dáadáa mo mọ àkọ́ máa lè ra fún mi ṣá nígbà tọmọ náà gan. ó ga ọ àbúrò mi so ìwọ ló ń gbọ̀n torí obìnrin báyìí. ẹ̀yin náà wò náà. All right, your wish is my command.
Oyinda. Yeah, Oyinda, nice name. Well, you're welcome to the Elegbides family. Thank you very much. That's my one and only brother. Joko. Yes, sir. Abrumi, you know what? Omoju lo soja. Shumosha. Anyway, mi ò lè blame her because daddy náà mo ṣe ṣe nìyẹn. Torí ìyàwó wọn tó fẹ́ tó jẹ́ mọ́mì wa. Angel ni wọ́n. Àbí. Mo ṣe pé flatter mi ni o. Oh. No, mi flatter her now. Oh, mo pò dàbí egbin ni. Nǹkan tí èmi náà ṣe ni mo ti di Mario síbẹ̀ nìyẹn. Máa kú síbẹ̀. Anyway, ṣé wàá okay pẹ̀lú drink ẹ̀ ṣá? Or kí n fún ẹ ní Hennessy or cognac? Okay. All right. Any nice time then. ṣe o bí àmì ti kẹ èmi tí mo ti ka gbogbo text messages ẹ lánàá gbogbo àwọn girls ṣe máa ń text ẹ I love you ó yàtọ̀ ẹ pé rọ ni mo pàjẹ́ kí n wo fóònù ẹ. ṣe àpò serious ṣá. ó yá kiss me ètò ìbí yá kiss me now kiss mi dẹ̀ ní kiss ẹ mọ́ kiss mi ní kiss ẹ mọ́ mi ní kiss ẹ mọ́. ẹjọ Dúpẹ́ ṣé o mọ̀ pé bàbá Warrants yẹn Warrants tó ń pè ẹ̀yàn ń ru ẹ̀ seriously ṣé nǹkan tí mo rán ẹ ní ẹ wá jókòó sínú yàrá tèmi ẹ mu ọtí ẹ ṣe love in Tokyo but ó dẹ̀ take it easy now títí ẹ náà ṣáà ni mò ń ṣe ó mọ̀ pé tí ọ̀rọ̀ èmi àti Bọ̀sún bá ti wọ̀ tán sí ó ṣeé ṣe kí Túnjí consider ẹ̀ náà. èmi náà rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ n pé tèmi náà ló ń ṣe lẹ́yìn ìgbà tó tì mí títí n pé kí lọ bú ọmọ oyin yẹn àtòun àtọwọn ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú pọ̀rípọ̀rí ìyá aláyẹ ẹ̀ tí mo bú tán owó ó wá di pé Túnjí wá bẹ̀rẹ̀ sí ní sọ pé òun ò tiẹ̀ fẹ́ rí mi mọ́ ṣe bó tiẹ̀ ń bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni ó lóun ò fẹ́ rí mi mọ́. ṣé ẹ̀mẹ́jì wa òkè ṣá omi ń pé ẹ lọ bú angel Túnjí ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ ni wípé kọ́ tiẹ̀ sọ pé òun ò fẹ́ rí ẹ mọ́ wípé kò pè é lẹ́jọ́ man you guys are not serious man. but ṣó le tó yẹn ni. jẹ́ kó yí ẹ ó le jù bẹ́ẹ̀ lọ. man ó yẹ kó ẹ bórí ara yín sọ̀rọ̀ ni ẹni àwòṣà màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. wá bá mi bá sọ̀rọ̀. ìwọ fi gbẹ́lẹ̀ fàgbépo. ó dẹ̀ ṣó òpó máa gbọ́. ọ̀rẹ́ tèmi ni ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ òun ló ṣàlẹ̀ ń gbà. Bọ̀sùn ṣọ́ọ̀bù máa gbọ́ ṣá. mo ní òfin gbẹ́lẹ̀ fàgbépo wípé ìpàdé mi ni nǹkan tó bá bá sọ ló máa gbọ́. òṣì. ṣó dẹ̀ wà tán ẹ̀ sìn tó bẹ̀rẹ̀ sí pariwo lé mi ló ṣáà excuse wa. ọ̀rọ̀ burúkú ò lọ sọ ajálẹ̀ lẹ́nu báyìí Oyíndàmọ́lá nígbà wo ni gbogbo òṣì yìí bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ níwọ tí mo lè gbẹ̀rí ẹ jẹ́ tẹ́lẹ̀. aláwìyé ó dẹ̀ take it easy kí ló dé tẹ̀yìn pípọ̀ ìmọ̀ àtọ̀rọ̀ ayé náà ṣòro pé everybody ló máa jọ ẹ ni agbúgbà tí ó ní ìfẹ́ tóun ní sí Túnjí kó ṣe tó marry náà tó dẹ̀ ti rẹ́ni tó fẹ́ fẹ́ what's the big deal about it jẹ́ kó follow heart ẹ̀ now. kó follow heart ẹ̀ nípa fífẹ́ Àbáyọ̀mí ẹ̀gbọ́n Túnjí. so. kí ló fẹ́ kí Túnjí ṣe níbo ló fẹ́ kó fojú sí. ó dẹ̀ rówó. Tóyìn please mo fọlọ́run ọba bẹ̀rẹ̀ I've had enough of this. nǹkan tí mò ń go through within me ó ju gbogbo nǹkan tó tún bá mi dá sí i lọ please. after all kí kú ṣe pé bí Ayọ̀mí tẹ̀ ń pariwo ẹ̀ yìí ó dẹnu ìfẹ́ kọ mí but bí mo ṣe ń feel ni mo ṣe ń sọ ṣẹ̀ṣẹ̀ wà nù kí n sọ bí mo ṣe feel ni.
Don't you understand? Mi ò rò pé mo nǹkan tó ń pè ní love at first sight ṣá. Tó bá yẹ pé kí inú Túnjí má dùn ni mo fi máa wà happy, or kí heart ẹ̀ break ni mo fi máa wà happy, then to God be the glory. It's okay, Linda. It's okay. Nǹkan tí mi kàn mọ̀ ni pé mo fẹ́ kó follow heart ẹ̀. That's the most important thing. Má bínú Yinda, kì í ṣe pé bóyá mo fẹ́ hurt ẹ, mi ò kàn fẹ́ kó yẹ̀yẹ́ ara ẹ ni, má bínú. It is good to dream. Allah, Mr. Loverman. Allah, it is good to dream. Allah, Mr. Loverboy. Allah, if wishes were horse, beggars will run. Allah, it is good to dream. Allah, Mr. Loverboy. Allah, 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 Allah. Hero ni tẹniyan ṣiṣẹ́ ń bẹ lọ́wọ́ Olúwa. Rírò ní tènìyàn ṣiṣẹ́ ń bẹ lọ́wọ́ Olúwa. Máa láàlá. Ṣóhun ẹlẹ́dàá rẹ̀. Mo fi ọ́ ní. Dá mi lóhùn o. Máa rọ̀ àlá. Máa láàlá. Ohun tó wù ọ́ ni. Kò máa wù ẹlẹ́dàá rẹ̀. Nana Alisha. Nana burúkú ni. Time. Yes, sir. Show up. Fine, thank you, sir. Túnjí ló text mi pé kí n wá dúró dè òun bí. Okay. Jókòó, it's all right. Ẹ ṣé, sir. Àbí kí n offer anything? No, okay, sir. Hello. Oh, okay. Mo ń bọ̀ nsìn. No problem. Okay, ó ṣé. Yeah, ó dà o. Okay. Ó ṣe máa lọ. Bẹ́ẹ̀ni, sir. Wọ́n lábúrò mi ń dúró dè mí in school. Kí wá rí ẹni. Ṣé o lè? No. Ṣorí TJ, mi ní fẹ́ kí oorun kankan àtọ́ tó yẹ. Lóòótọ́ ni pé a ní bàbá níyàmọ́, ṣùgbọ́n mi ní jẹ́ kó máa la pé a lóbi kankan. Ebi. Ní kẹ́ tún máa ṣọ́ mi.
torí kí àwọn òbí wa tó ṣaláìsí lẹ́sìn fi yé mi pé àwọn méjì a kì í ṣe ọmọ ìyá Haúsá ẹ dẹ̀ ti gbàgbé pé ẹ ti jẹ́ alóríṣiríṣi títorí èmi at least mo mọ̀ pé final stage mi yìí ẹ lè disappoint mi. lọ́gbàá Ọlọ́run mi ò dẹ̀ ní disappoint ẹ. àmín. sórí gbogbo nǹkan tí ó máa jẹ́ kí inú ẹ máa dùn mo máa ṣe fún ẹ. ẹ ṣé. mo wá ń fàsìkò ìgbà aládùúrà pé èèyàn bí èṣù èṣù bí èèyàn kó má dá àárín wa rú. àdúrà ńlá lẹ gbà yẹn mo dẹ̀ ṣàmì ẹ̀. Ọlọ́run á gbà fún wa. àmín. so wọn ní kí wọn aṣọ ẹ ní. ẹ ṣé. máa ṣe ẹ lọ. ẹ̀yin kan jáde. máa jáde sí i máa jáde sí i kọ́ ọ́ lọ sí i. ṣé kí wàá ṣe èèyàn bí èṣù ní arábìnrin Oyíndàmọ́lá yìí àbí kí ló wá dé tó jẹ́ pé ẹni tí àbúrò mi introduce sí mi ló wá wù mí mi ò tiẹ̀ mọ̀ bóyá kí n fi ọjọ́ tí mo pàdé Oyíndàmọ́lá bù àbí kí n súre fọjọ́ náà ọmọbìnrin ló dára bí ebi yìí. Ojoojúmọ́ ni mò ń rí bí mo ń jẹun òun ni mò ń rí kí n máa sùn òun ni mò ń rí kí n rí láàrin ogunlọ́gọ̀ obìnrin ojú ẹ̀ ni mo máa rí lára wọn. Kọ́lọ́nkọ́ mi mọ̀ ṣe o àfi kọ́lọ́nkọ́ mi mọ̀ ṣe. Lára ohun tí mo sọ yìí ni ẹni bá lójú lójú ń tì àbí ìwọ ò mọ̀ pé ohun tó le jù lè lọ ó wà ní. Bùgẹ́ yìí sísá ló yẹ kó lọ ṣe ṣá Ọlọ́run sísá ló yẹ kó lọ ṣe títí ẹ ò bá téèyàn mú lọ rí yẹn bá wíru wa máa wíru. ájò mi kúkú lẹ́yìn méjèèjì ṣùgbọ́n nǹkan kan dá mi lójú alátiṣe ló máa ti ṣe rẹ̀. ṣé òtítí wọ́n fi ránṣẹ́ ti ṣe ṣá. actually na àwa náà tí mọ̀ but I hope pé kò ní sẹ́ni problem. àmì o kí a má sí any problem. ó ti lóun máa dé títí ọ̀la. Good. Okay. Tóyìn ṣé o sì o tẹ dá sọ̀rọ̀ rárá láti nǹkan. ó wà okay ó kàn fẹ́ ní malaria díẹ̀ ni. mi ò bá ní kò tí má ní kò tí ní ọkọ sí o. Anyway, màá tún máa ń lọ́la tí angel mi bá dé. All right. Take care. It is good to dream. Mr. Loverman. It is good to dream. Mr. Loverboy. If wishes were horse, beggars will run. It is good to dream. Mr. Loverboy. Rírò ní tẹnìyàn ṣíṣe ń bẹ lọ́wọ́ Olúwa. Rírò ní tẹnìyàn ṣíṣe ń bẹ lọ́wọ́ Olúwa. èdì gidi lọ̀rọ̀ tó wà lẹ́yìn gẹ́gẹ́ bí àlàyé tí Àbáyọ̀mí ṣe fún mi kí ọmọ ìyá méjì kán máa jàdú obìnrin kan ṣoṣo ẹ rí pólì. ó lè gan but èmi ò rí kankan bá wí náà méjèèjì wọ̀nyí
ọmọbìnrin yẹn gan lèmi rí bí irinṣẹ́ èṣù láàrin wọn ṣùgbọ́n tí àwọn eléyìí bá ní làákàyè wọn ní gbà láàyè that is it. Oh, aunty, uncle, Sherry, Ọlátúnjí bó ṣe ń gbé ọ̀rọ̀ yìí ó le ju bó ṣe yẹ kó gbé lọ because as a matter of fact òun ni ó mọ gẹ́ yìí first but ọ̀rọ̀ wọn ò tí wọ̀ get èmi dẹ̀ kọ́nu fẹ́ sí i dẹ̀ gbà láti ṣe tèmi ṣé kò yẹ kí inú àbúrò mi máa dùn ni ṣé bí ara fani Fátímọ̀ wà àpẹ̀mọ́nù la a sì sínú làṣà ṣe bó kó ẹ mọ́lẹ̀ mọ́ ń lọ honestly àbúrò mi surprise mi o. kò dẹ̀ ní dáa fún yín ẹ̀gbọ́n kí ni mo wí àní kò ní dáa fún yín ẹni ṣoríire kí ni mo máa dùn wípé ẹ̀yin tí mo pè lẹ́gbọ́n mi ẹ gba ìyàwó mi the only girlfriend tí mo nífẹ̀ẹ́ jùlọ ní ayé. Túnjí àbí Túnjí kọ́ ìwọ ńgbà wo ló bẹ̀rẹ̀ pálapàla yìí ná no tell me àbí o nonsense o ni ò ń sọ̀rọ̀ anyhow just anyhow ní iwájú mi ibi tí mo jókòó sí o tún máa sọ̀rọ̀ ni ẹgbẹ́ ẹ̀ ló ń sọ̀rọ̀ sí àbí kò stop ẹ̀ kò yà stop ẹ̀ nísìnyí ok stop ẹ̀. wo ó gbọ́ nǹkan tó ń kú wí Túnjí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí ó ṣáà máa ṣe sùúrù náà ni. ẹjọ ẹ bá ń bẹ o kó má fi gbóná ara dàbí rú o ẹ bẹ kó ní sùúrù. kò ní dáa fún sùúrù nílẹ̀ tí mo wáyé àní kò ní dáa fún sùúrù ẹ bá mi bẹ Àbáyọ̀mí ẹ bá mi bẹ ẹ̀gbọ́n mi kó fi oyin dà mí lẹ̀ àjẹbẹ adìyẹ ti bà lókun létà ń bá lọ yìí ara òní ru okùn ara òní ru adìyẹ. Túnjí ìwọ kọ́ ni mò ń pè ní. ṣàrí ránṣẹ́. ẹ rí i pé Túnjí walk out on me act of indiscipline. ìwọ ní sọ̀rọ̀ ǹjẹ́ abá mi mẹ́ yes abá mi mẹ́ o. Oyinda mọ́lá mi kí wá lẹ̀ṣẹ̀ mi kí lẹ̀ṣẹ̀ mi tó wò mí ṣoṣo dẹ̀ ṣe lè tán. Túnjí kí ló ń ṣe ẹ́ orí ìrònú iná ló ìwà látàárọ̀ oríṣiríṣi omijé lójú big boy fine boy nítorí obìnrin èmi kọ́ láyé mi èmi boss man not me man. má wẹ̀ Túnjí wọ́n tún jẹ́ pé Táyọ̀ ó lè pa mọ́ sí ẹ̀ nítorí tiẹ̀ wà ló ń tẹ̀bà tí ọmọ ìṣàwòrò kan náà Túnjí sọ fún mi kí ló Oyinda ní tí Táyọ̀ ní ọmọ boy rórí ẹ̀ náà dìde kó clean up kó lọ shower kó wá wọṣọ tó dáa kó mú tán àwọn tí ẹ ń retí ẹ̀ ń gbòòrò mẹ́rin. Bọ́sùn jọ Ọlọ́run ni mo fi bẹ̀ ẹ́ ṣàrọ̀ra fi mí lẹ́bi ṣe wáyé torí nǹkan tó ń ṣe oníkálukú ó yàtọ̀ fíjà fi mí lẹ̀. mo ti gbọ́n gbà ẹ̀ ẹni àwòṣà ṣé anything wà fún ọmọ boy tó lè jẹ. Clear. Sọmi di káàbọ̀. Sórí mo rá àwọn méjì yẹn wọ́n lọ mo bẹ̀rẹ̀ sí fọ́lọ̀ wọn mo ṣe fọ́lọ̀ wọn nìyẹn ìkànnì wọn kọ̀ wẹ̀yìn ni mo kọ̀ mẹ́gàn ni. how many times ló sọ fún ẹ pé kò yé máa sọ̀rọ̀ obìnrin tí bá ẹ̀ náà ń bẹ̀rẹ̀ gbàgbé ibi tó lọ máa ń bí mi lọ́kàn. ẹ̀ máa mú ẹ lọ sí ẹ.
má bàbá mi ṣeré nínú kápọ̀sì rò káwọn èèyàn wò wá. àwọn èèyàn wo ló ń wù ẹ́. Táyọ̀ báwo ni. mo ti ń wá ẹ káàkiri ó tiẹ̀ dábẹ́ Bọ̀sún wà ń bíbá. báwo ni Táyọ̀. mo wà pa ìjọ báwo ni Bọ̀sún ọ̀rọ̀ èmi àti Túnjí ṣó ti bá mi sort it out. wá kí ni problem ẹ Táyọ̀ kí ni problem ẹ ó ti jẹ́ pé ìwọ obìnrin ló máa toast ọkùnrin look mo fi pé a better kó lọ bá wọn nílé kó lọ bá wọn parents ẹ nílé kó mú ẹ lọ sókun kó lọ wẹ eré ẹ. Bọ̀sún. kí ló ń yẹ lẹ́nu níbẹ̀ òótọ́ ọ̀rọ̀ máa ń korò because ìwọ ni nọ́mbà àwọn obìnrin tí màá rí tó ń lé ọkùnrin rí mi ò rí rẹ̀ rí láyé mi. Ó ga wo mò ń gbádùn ẹ. Dúpẹ́ lẹ́nu tiẹ̀ náà. kí ni wo máa sọ̀rọ̀ yẹn lọ mò ń gbádùn ẹ. ṣòtìrì báwọn méjèèjì ṣe ń lọ n bá bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé wọn. n bá bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé wọn at the end of the day bí èmi àwọn méjèèjì ṣe wọ library nìyẹn. ọmọ máa wù ẹ́ níjà fẹ́ kéèyàn wá. Oyindàmọ́lá, kí lẹ ṣe mi? Ó ti gbàgbé pé ìwọ ni iyọ̀ ayé mi. Ó tún gbàgbé pé ìwọ gan ló máa ń múnú mi dùn. Wọ́n fẹ́ fi mí lẹ̀. Jọ̀ọ́ má sọ mí di òbí.